ìyà òjì àwọn èèyàn wọn tó ń ṣò ara wọn bẹ́ẹ̀ pé àjẹ wọn yẹn bí ọ̀dẹ ni wọ́n rọ́nà pa. Ókè mo dẹ̀ mọ̀ kọ́nà fún mi ní ìmọ̀ yẹn pé tí wọ́n á wo process electoral process náà káwọn bó ṣe jẹ́. Àwọn tí mo lè sáyé pé mo fẹ́ contest. Káwọn mo fẹ́ contest àti àròṣèlú ní mo ní fọ́múlà lọ́wọ́ dáadáa. Mo mọ àṣìṣe dáadáa. Olùyí ó tójú mi sọ ní mi ò ní láàárín ẹ̀. Mo mọ bó ṣe rí mo mọ pàdé tó mo mọ gbogbo ẹ̀ tó ní àwọn ṣe nǹkan tí tó bá mẹ́jọ yìí. Gbogbo àwọn tó ń ṣe pàtìgbà yẹn kò sí kọ́kọ́ láwọn ìbẹ̀rẹ̀. Tòun bá fẹ́ gbé ní ẹgbẹ́ òṣèlú gbogbo tó ti máa gbé. Bí iṣẹ́ ẹ̀ kọ́kọ́ gbé nínú ìlú kan wáyé àti táwọn wá sí. Tòun ò wá ẹgbẹ́ láti ṣòṣèlú tó yẹ kó ṣe lọ wá òbí tí ò lórúkọ. Tòun á lè lè mo fẹ́ rí. Mo lè rí ní inú pọ̀ mẹ́. Àwọn tó bá fẹ́ ṣòṣèlú wá sì máa ń ṣe nọ́mbà ẹgbẹ́ òṣèlú. Wọ́n máa fún wọn ní fọ́ọ̀tì yìí fọ́ọ̀tì ẹ̀ gbogbo ìgbọ̀nà fi hàn mí náà. Wọ́n lè wá ẹgbẹ́ tẹ̀. Mi ò fẹ́ ìwọ́n tí mo fẹ́ mo ti rí. Ibi tí mo ti lọ káàkiri. Torí mo fẹ́ mọ everywhere kò sí ibi tí ẹsẹ̀ mi ò dé lókùn kan pẹ̀lú wọ́n àti kò sí ibi ẹsẹ̀ mi ò dé. Gbogbo ọjà oríṣiríṣi ni mo lọ ní Lagos City. Lagos City yẹ̀rí mo mọ̀ pé Lagos City ọba ẹ̀ka ìdí fáwọn Nàìjíríà. Tó bá wà Lagos City wà kọ́ wà fún ọmọ tó ń pèlè àpapọ̀ Nàìjíríà. Sòyẹ́ ló jẹ́ kí dúró pé Lagos City. Nígbà tí mi ò lọ Nàìjíríà, mo ní àwọn ìkan tó ní kò yẹ kí èèyàn dé bẹ̀rẹ̀ sí ní ọdún bẹ̀rẹ̀ ibi tó fi bó ti bó ṣe fẹ́ lọ́pàá. Àwọn ọ̀rọ̀ ni mo rí níbẹ̀. Àwọn ọ̀rọ̀ ni mo fi lọ́rùn ìbò yẹn. Tó o bá sọ̀rọ̀ ọ̀dọ́ gbogbo ọ̀kan tí mo sọ. Mo rí wọn mo bá wọn sọ̀rọ̀. Mo lè rí wọn lẹ́yìn ọkọ̀ kan. Mo rí òkú náà fún wọn pé àwọn olóògùn lè lè ìkọ́ ọ̀rẹ́ lọ́wọ́ àwọn ẹ̀sìn sọ̀rọ̀ níta. Láti ìkọ́kọ́ dé lọ́rọ̀ ìwádìí sọ̀rọ̀. Mo lè sọ fún ọ wípé ajá wọn lè rí o. Èyí àti ìgbà tí ẹ lọ́wọ́ ṣe àkàrí ọ̀sẹ̀ ìgbìmọ̀ náà ṣe ti wọ́n gbogbo kan kúrúkú lọ́wọ́ àkàrí.
àtọmọ tó ṣẹ̀ṣẹ̀ kí àtọ̀dọ́ ní àgbogbo everybody àti spiritually channel everybody ló wà pátápátá gbogbo oníkàlùkù ló máa rí ẹ̀tọ́ ìgbà pátápátá ìta mẹ́ta lẹ́sẹ̀ ìdáhùn ẹ̀ yàgò sí ipò ẹ̀tọ́ wa ọkùnrin Yorùbá national kò sí ọmọ Yorùbá tó máa wà náà pọ̀ sí any kind of force tó máa ní òun wá lóhùn ìfẹ́ òun dojú kọ ọmọ Yorùbá
mà. ẹ ṣé mà. ẹ jọ mà. ẹ jọ mà. ẹ ṣé mà. ẹ jọ mà kẹ́ tó lọ. ẹjọ́ mà kẹ́ tó lọ ọ̀rọ̀ yín ìtùnú ló jẹ́ fún wa so ọ̀rọ̀ yín ò lè sú wa ṣé rí nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo àwọn tó gbọ́ wa nísìn opportunity nìyí fún yín tí màmá bá ń sọ̀rọ̀ á ní pé Ọlọ́run ló rán o ìyẹn ń bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú wọ́n á ń béèrè ní wákàtí ọ̀wọ̀ yìí lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa àtàwọn tí ó gbọ́ wa létà èwo nínú àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ti wá sílé ayé yìí ni ó fẹ́ sọ̀rọ̀ ni ò ní ṣàlàyé pé Ọlọ́run ló rán o ṣé Samuel ló sọ̀rọ̀ nínú Bíbélì ni ò pariwo pé Ọlọ́run ló rán àbí Muhammadu ló fẹ́ sọ̀rọ̀ ni ò sọ pé Ọlọ́run ló rán Nóà sọ̀rọ̀ ó lọ́lọ́run ló rán Jésù gan sọ̀rọ̀ pé Ọlọ́run ló rán ìyá onítìrí dé ó sọ pé Ọlọ́run ló rán kí ni nǹkan tó ń dábànújẹ́ lẹ̀ fún yín tó bá yá màá ṣí bíbá yìí sílẹ̀ gbogbo ẹni tó bá ní ìkùnsínú lórí yẹn kó pè kó ṣàlàyé ara rẹ̀ then ìkejì wọ́n ní ológo ni Èdùmàrè dá ìran Yorùbá pé ẹ̀yin ọ̀dọ́ ògo wà nù yín gbogbo nǹkan tí ó lè ṣẹlẹ̀ tá a bá gba òmìnira wa ni Mrs. Onítìrí Abíọ́lá ló ṣàlàyé èwo lẹ takò nínú rẹ̀ ṣé ẹ kì í ṣe ológo ṣé ó pè níyín ṣé olórí burúkú níyín ni ẹ pè wọlé kẹ́ ẹ ṣàlàyé ara kẹ́ ẹ introduce ara yín pé gbogbo nǹkan tó sóyè Mrs. Onítìrí sọ yìí o pé ó kùnà bó wá dẹ̀ jẹ́ yín lẹ́ kùnà kẹ́ ẹ ṣàlàyé èmi ráàyè ti yín torí pé àárín yín ni mo wà inú mi dùn pé mo jẹ́ ọmọ Èdùmàrè ọmọ Yorùbá tó tẹ́ ẹ bá níkùn sínú pé Ọlọ́run dá yín lólógo ẹ pè wọlé kẹ́ ẹ ṣàlàyé ká mọ̀ bá a ṣe wá nǹkan ṣe sí torí tí àmódi bá wà ní inú ilé wa ìjà kọ́ la fi lé alámòdì jáde à á dáwọ́ jọpọ̀ pẹ̀lú ìfẹ́ là á ṣe ìtọ́jú rẹ̀ bóyá mi dẹ̀ ní orí mi ò pé torí mi dàrú tẹ́ ẹ bá ní láti gbé mi lọ sí
ilé ìwòsàn káàdìjọ́ tìmọ̀ pọ̀ ká ṣe àtúnṣe lórí rẹ̀ kẹ́ bá ń kọ̀rẹ́ torí mi. So gbogbo àwọn nǹkan yìí mo fẹ́ kí a yẹ̀ wò nínú gbogbo bá a ṣe ń lé káàkiri látọjọ́ yìí. Ṣé ẹni tí ó wá ń sọ̀rọ̀ ní ìsìn pé àníṣe kó tó di pé election dé a gbọ́dọ̀ gba òmìnira wa kí ló dé tó fi di ọ̀tá àlù? Nínú gbogbo èdè tó yí ó sì ń pè ó ní pé ẹni tó bá tako ìran Yorùbá tó ní pé òun fẹ́ kọ̀ntínú láti máa pa òwò ọmọ Yorùbá rẹ̀ tó lóun máa kọ̀ntínú láti gbẹ́sẹ̀ lé pé kò ń dín in lọ́wọ́ ìlọsíwájú ìgbéga yín pé kí Ọlọ́run parẹ́. Ńbo ló ti bá ọ wí? Ṣé ọ̀gbógun ti ìran Yorùbá ni? Tí o ní pé ọmọ tí Ọlọ́run dá ní ológo yàwúyàwú ni kó máa ṣe aṣẹ́wó kiri kó máa tọrọ jẹ kó lọ ọmọ tòsílé olówó láti gbàgolo gàrí kan. Gbogbo eléyìí tó bá ń dùn ẹ́ lọ́kàn pè jáde pè wọlé tá a bá ti ṣe tán ní ìsìn kó o béèrè ìbéèrè rẹ kó o dẹ̀ ṣàlàyé ara rẹ kó o introduce ara rẹ. Wèrè tó wà láàrin wa a fẹ́ dá mọ̀ ká lè ṣètọ́jú rẹ̀ a ní pa ọ́. So better feel free ẹ pè wọlé kẹ́ ẹ sọ̀rọ̀. So kí màmá wa tó máa lọ ẹ jẹ́ kí wọ́n parí nǹkan tí wọ́n bá wá lénìí kí wọ́n fi ìbàlẹ̀ ọkàn kan fi sọ̀rọ̀ wọn. Aráàyè láti gbọ́ tiyín ọ̀rọ̀ yín ìdùnnú ló mú wá fún wa ó ń fún wa ní ìrètí pé ọjọ́ ọ̀la lè dà pé a kúrò ní ògbèkùn a sì sórí ire. Ẹ máa bọ́rọ̀ yìí lọ́mọ ẹ ṣe gbọ́. Ẹgbẹ́ bá ikọ̀ pé àádọ́ rẹ̀ láti jọ lórí pé ẹjọ́ àwọn ọ̀dọ́ wa ẹ̀jẹ̀ má jẹ́ kó tó ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò sí tó rí sẹ́ẹ̀ ní lójú gbogbo ẹ̀rọ ni. Ẹni tó bá máa wọ́n ní tó bá máa yá ìwọ̀n láti lọ́wọ́ àwọn tó ń wẹ̀. Tòun ẹ̀kọ́ bá wá ọkùnrin ti pé ọ̀rọ̀ òṣèlú ó fi òṣèlú bá fi ṣe
Olúwa ló ṣe. Ẹ jẹ́ subscribe, ẹ like ẹ, ẹ ṣí ètò yìí síta.